million naira látọ̀dọ̀ God mufti ìjọba la. àwọn ògbésẹ̀ rábì tó bá yẹn mufti tá a bá mú tí ó máa jẹ́ mufti rábìtà ó gbọ́dọ̀ sí pé ẹni tó tó ẹ̀ tátà tó gbàgbà tó lọ kò ń ṣe wípé mufti tó wà jókòó sílé tó kàn máa sọ̀sọ́kúsọ tó da àwọn èèyàn nù irú mufti yẹn kọ́ la fẹ́. wọ́n dá rábìtà yìí kalẹ̀ kí wọ́n tó dá supreme council kalẹ̀ kò sí ẹgbẹ́ àwọn kọ́ni tó rábìtà yìí ṣẹgbẹ́ tó ráwọn àfá àwọn èyí ṣẹgbẹ́ ṣé Abdulrasaq tá a mú àmọ́ níwọ̀n bẹ̀rẹ̀ ìdí èèyàn nínú bí a ṣe wà nílẹ̀ Yorùbá yìí àkóṣì kájú ìgbọ̀n láfẹ́ ṣe ìyẹn la fi mú mufti yẹn wọ́n fẹ́ lọ mọ̀ yí pé ó sì yẹ gbogbo kálukú pé ṣé Adam ọmọ Ìlọrin lóòótọ́ àmọ́ Ìlọrin aslan ọmọ Ọ̀yọ́ ni wọ́n aslan ọmọ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ yẹn wọ́n lo gbogbo òṣèlú wọn ní Ìlọrin kọ́ ni wọ́n ti lò Ìbàdàn bí òun ni wọ́n ti lò nílẹ̀ Yorùbá kò sí ọba kan nílẹ̀ Yorùbá láti pé òun ni ó yẹ òun ni ó máa ṣe ìmáàmù kò sí yóò yàgbá àwọn ìmọ̀ àfáà yóò gbà wọn lálejò ní ìgbà wọn lálejò tó bá gbà wọn lálejò wọ́n ṣàdúrà fún wọ́n bí abùkátà ẹ̀ ìbí abùkátà ṣàdúrà fún yẹn ni yóò sọ wájú ilé ọba yẹn àbí ọjà ilé ọba yẹn wọ́n fi kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ lọ́ọ̀ gómìnà ìgbé òun ní ọ̀wà jẹ ní ọmọ àwọn gbé ó yá mọ̀ yan ìmáàmù yín rárá nípa bẹ́ẹ̀ yẹn àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá yìí kò sẹ́ni tó ń sanwó oṣù fún wọn àwọn ni wọ́n nǹkan tí wọ́n bá rí òun ni wọ́n fi ń sanwó. aṣáájú lọ náà ṣe ìmáà àti àwọn àfáà àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti fini síbò pàápàá láti lè bá ojútó ẹ̀sìn Islam eré ẹ̀ làwọn bàbá dúró lé láti lè máa ṣe àwọn ojú ọ̀nà yìí dáadáa àti dáadáa. àwọn kan wá ní àwọn kan ló tọ́ sí kò tọ́ sí ẹnìkan kan ju aṣáájú lọ. àwọn aṣáájú ni wọ́n ní ẹ̀tọ́ yìí láti lè máa mú nínú ìjọ ọmọ àwọn tó bá ṣe pàtàkì tó dúró dáadáa nínú ìlú nínú state pàápàá lórílẹ̀-èdè láti lè ọ̀nà ẹgbẹ́ máa jẹ́ báyìí kó sì máa jẹ́ bẹ́ẹ̀ kò sí lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ àwọn àfáà àti ìmáàmù lọ́wà òun náà là ń ṣe lọ́wọ́ yìí láti lè mú ojúlówó mufti wá òun la fi jókòó lẹ́nu ọlọ́wọ̀ ìjókòó náà lọ́wọ́ sí àti ọlọ́lùbáríkà bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa Mudir kárí gbogbo àwọn bàbá ní stéètì kọ̀ọ̀kan èyí dọ́dọ̀ ẹ̀mí náà àpadà sí ìlú wọn ní ọkẹ́ nìkan wá àbọ̀ ọlọ́wọ́ dájú lérí wa. àwọn tí wọ́n fi oyè dá lọ́la lónìí ó ní táwọn bàbá wa rò tí wọ́n tó fún wọn lóyè. I want to put it to all of you wípé if I happen to be your shoe èyí ó wò wípé kí ni òun wà níwájú Ọlọ́run tó yẹ fi tọ́ sóun téèyàn bá rí kó ọ̀wọ́n nǹkan kan wọ́n kàn tún fi dá òun lọ́lá ni àdúrà mi sí ni pé gbogbo tẹ́ẹ̀fì lè gbìyànjú ju èyí tẹ́ ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ lọ Ọlọ́run ó pèsè ẹ̀fún yín. ìjókòó yìí ò ní pé ẹ̀yin bàbá káàbá rántí ààrẹ mùsùlùmí tó lọ Alájà Sísà Àríṣekọ́lá Àlàó ó kópa tiẹ̀ kó tó lọ àwọn míì náà tún kó tiwọn láwa nìkan ni wọ́n tún wé sẹ́yìn náà lónìí níjọ́ tí gbogbo wa náà ò ní sí mọ́ káwọn èèyàn lè máa rántí wá ká kópa wa ẹni wọ́n ṣe fẹ́ fi yín sàmì àdúrà mi ni wípé àtàwọn tá a jókòó bí tí wọ́n ti ń wé láwàní àti àwọn tí wọ́n ń wé láwàní fún àtẹni tí ń wé láwàní fún yàn àtàwọn tá à ń wo bí wọ́n ṣe ń wé láwàní Ọlọ́run níjọ́ ká fi òní ká kábàámọ̀ pẹ̀lú ẹ̀ a dúpẹ́ fún Ọlọ́run ó tún wá ń rọ àwa tí a jókòó bí ilé nì ká mọ̀ wípé olórí ìjọba Nàìjíríà tòní tá a ní mùsùlùmí tó jọmọ wa ni a sì ní agbára kankan ju àdúrà lọ
ẹ jẹ́ ká máa rántí ìjọba Nàìjíríà nínú àdúrà wa wípé gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá ń gbé kọ́lọ́n jẹ́ kó rọrùn ju bí wọ́n ṣe lérò lọ. Kí Ọlọ́run jẹ́ kó rọrùn ju bí wọ́n ṣe lérò lọ. Kí Ọlọ́run jẹ́ kó rọrùn ju bí wọ́n ṣe lérò lọ. Ọba tó fi ìlú Mọ́kà láyà balẹ̀ kọ́lá kókó fi Nàìjíríà láyà balẹ̀. Gbogbo wa ta wá jókòó bí iná tí wọ́n ti ń da fún Nàìjíríà kọ́lọ́ mọ́ gbàgbé ẹnìkọ̀ọ̀kan wa. Àdúrà tí mo bẹ̀ yín bàbá wa pé kẹ́ máa ṣe fáwọn tó wà ń jọba nìyẹn. Kò sẹ́nìkan tí ó wà ń jọba tí ó rò pé kí ara ó ní aráàlú ló pọ̀ ń lé. Ìtòsí ṣẹlẹ̀ ní pé ẹ̀yin bàbá wa mọ̀ pé tí obìnrin bá lóyún oṣù mẹ́sàn-án kó tó bímọ kó tó máa rẹ́rìn ìnira gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. Ayé àkùrá sì wípé iná máa lè ń ṣe é. Tó gbogbo ìgbà tí ń ṣe ọ́ bà dé kọ́lọ̀ mọ́tì máa wà náà kú ọbẹ̀ Subhana rabbika. Gbogbo ìgbà tí àlùyọ́sọ̀rọ̀ tí ó bá padà dé sọpọ́lọ́hùn ní mímú kó ń bẹ̀. 1.2 million naira 1.2 million naira látọ̀dọ̀ God Mufti Yorùbá. Ọ̀yá àwọn ẹ̀rọ àtàwọn ẹ jẹ́ kí wọ́n. Senator Yunus Akindele 1 million naira only 2.2. Alhaji Kọ́lápọ̀ ààrẹ àdínní akọ̀rọ̀ Central Mosque. Àwọn PA yìí ọmọ jáde wá. Bàbá mi ọ̀dà tó pẹ̀ ìjẹba jáde wá tó bá láì kọ́ni ìfúra lọ́sì ẹ̀rọ jáde wọ̀ àti 2.2 million ẹgbẹ́kọ̀ọ́. Ìjọba àwọn PA mi. Ìjọba àwọn PA wọn 200,000 ẹ̀dá kan owó yẹn máa gbé wá ṣé káàsì wà lẹ̀. Ẹ̀rẹ́jà máa gbà ẹ̀dá kùnú lọ́wọ́ mi fẹ́ ká máa sọ. Bí wọ́n ti sọ òun sọ̀rọ̀ bá jáde nígbà nígbà fẹ́fẹ́. 200,000 àti àwọlé. Wọ́n ti wá kùnú 2.2 báyìí. Olúṣèyí Mámà. Alhaji Kọ́lá. 100,000 naira. 2.2 yẹn. Ahmed. Ríálì ló kó kalẹ̀. Oṣù àlà. Àwọn àjẹjẹ sí dọ́là. Ẹ̀dà. 50,000 naira. 50,000 naira. 200 naira. Èrò ẹ̀mọ́sẹ̀ jẹ̀ sí wọn, àkáǹtì nọ́mbà rápítà wà lórí ọgbà. Sẹ́ríkì Kọ̀lùríyà 500,000 naira. Ẹ̀yà kúrúlà. Àwọn ẹgbẹ́ aládàáni agbèrò lélẹ́yìn àwọn 50,000 naira. Oya, àkáǹtì ìgbà ẹgbẹ́ ẹgbẹ́ ọba ìgbà ìgbòrò ní ìdíbíṣà 50,000 naira 2.2 yẹn ẹwà bẹ́ẹ̀ kúrò. Wà mọ́ta ìyàwó nínú garanti yẹn. Khalifa Kọ̀lùríyà Lagos State 50,000. Khalifa Kọ̀lùríyà Lagos State 50,000. Ó ti wọlé. Ọ̀yá ẹ̀dá kò èyí tẹ́ bá tẹ̀lé ẹ̀tẹ́ bá tàbí owó sákàtì kẹsẹ̀ ní ìpọ̀sí ẹ̀ sí Grand Mufti ọba Adébọ̀rúwà Ìgbòho láti Ìkòròdú Division
Arúlógún ọ̀dà account number wà bí ọ̀yà ẹ̀ máa ṣe bá ọ̀yà ẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Àdùnnú láti Professor Noah Junaid. Professor Noah Junaid, Arabic linguist. Arabic linguist. Lagos State University. Lagos State University. 50,000. 50,000 naira. Ẹ̀kọ́ dárúkọ àwọn olórí ní ìlú. Ọgbọ́n Jubilee Estate. 50,000. Jubilee Estate. 50,000 naira. Account number. Jubilee Estate Muslim Islam,